ọmọ Mr. Ogunléke yes àpọ́nbẹ́pọ̀ representer o ni a máa jẹ́ kó yé eyín wípé ìyá yín láti sọ tó ti yé ni yékéyéké. Àánú Tinubu ṣe mí, àánú rẹ̀ máa ṣe mí o. Ta ló sọ̀rọ̀ ta la sọ̀rọ̀ sí? Gómìnà ìpínlẹ̀ Katsina náà ló ti sọ ohun tí ojú rẹ̀ rí eléyìí tí ààrẹ àná ààrẹ Muhammadu Buhari tó dolóògbé tó sọ fún un lórí ọ̀rọ̀ Tinubu. Kí ni Tinubu ṣe gangan? Ó fi jẹ́ wípé àánú rẹ̀ ṣe ìjọba ìpínlẹ̀ Jigawa náà ló ti jáwé akíwọ́wọ́ fún gbogbo àwọn tó ń fáwọn èèyàn nílẹ̀ lọ́nà àìtọ́ pàápàá jùlọ àwọn wo à ń bọ̀. Tí wọ́n bá bí ẹ dáa tó o bá tó bẹ́ẹ̀ tẹ̀mí ẹ̀ bá gbé ìwọ kàn ṣe ìpolongo tako èèyàn sípò mi lábẹ́ ìṣèjọba Tinubu. Ta ló ń sọ̀rọ̀? Ta ni ó ń sọ̀rọ̀ sí? Iyesan Wike iná ló ṣe bẹ́ẹ̀ ó kó o fún kòbàkòbà Kingibe ló kó o fún ní kòbàkòbà bẹ́ẹ̀ o. Ìdàrúdàpọ̀ náà ló ti wà níbi ilé ẹjọ́ májísírèètì kan ó ṣe ní kí ọkùnrin kan kó máa lọ sẹ́wọ̀n náà lẹ́yìn tí wọ́n ti parí iṣẹ́ ọ̀rẹ́dì. Májísírèètì gbaṣẹ́ lẹ́yìn iṣẹ́. Pátápátá porongodo a bá wáyé a padà sọ́run ní àwáyé ikú òsì. Ààrẹ àná lórílẹ̀‐èdè wa Nàìjíríà ààrẹ Muhammadu Buhari ó wọ káàlẹ̀ sùn lánàá yìí ní ìlú Katsina léyìí tó sì jẹ́ wípé ó bani lójú jẹ́. Ó tiẹ̀ jẹ́ wípé òkú kíni òkú àmàlà ni o ẹ̀ ń bá kú ní at the age of 82 iṣẹ́ ńlá ló ṣe Ọlọ́run dìídì ó lọ́ra ẹ̀mí rẹ̀. Okay now ẹ rí gbogbo àwọn tí wọ́n ń ṣe àkọlù sí àwọn LASTMA gbogbo wọn pátápátá là á fi mú wọn jófin. Èmi kọ́ mo sọ̀rọ̀ gómìnà Sanwo-olu ti ìpínlẹ̀ Èkó iná ló fọ̀rọ̀ ọ̀hún lé. Ẹ má gbàgbé tẹ́ ẹ bá fẹ́ ra àdìrẹ tó jójúlówó àti òfì tó jẹ́ ojúlówó ọ̀dọ̀ ìyálóde mọ́wámíwá àríkẹ́ ibẹ̀ lẹ ti máa ríra 08131158414. Okay now àwọn tèmi ní United Kingdom wọ́n ti ní dókítà Ọlámídé ó yá gbórí wọlé máa bọ̀ wá síbi ọjọ́ bí ọdún kan eléyìí tí tèmi ní olúwa Ẹ́sítérì ọmọ barrister Ṣẹ́gun àti Mrs Mary Adésàyà máa ṣe tá a máa ṣe party lọ́jọ́ Saturday June 19th of July 2025. Àwọn tèmi ní UK wọ́n ní máa bọ̀ wá dókítà Ọlámídé afẹ́rí mo ní kò sí problem ẹ̀yẹ kan sanwó flight àwa máa wá. Ó yẹ ẹjẹ́ àná ń bẹ̀ ní ràbáàjì kan ní skóńkẹ́lẹ́ tuntun ní tọ̀tọ̀rí ní firigidi Samuel Ọlámídé ọmọ Mr. Ogunléke ojúlówó ọmọ ìyẹlẹ́jà tó dolóògbé gbòòrò ìlú Ìdèrè níjọ́sí. Ó tún ti dé o ó tún ti gbé dé ó yá ẹ wá bá mi rà ń bẹ̀ ọjà tí mò ń tà rèé. Àánú Tinubu ṣe mí o ó ṣe mí láàánú fún ta ló ń sọ̀rọ̀ gómìnà Radda ti ìpínlẹ̀ Katsina iná ló sọ ń tójú rẹ̀ rí o nígbà tí òun àti Buhari sọ̀rọ̀ ìyún ààrẹ àná gómìnà Radda ti ìpínlẹ̀ Katsina náà ló ti sọ ohun tí òun àti ààrẹ àná lórílẹ̀‐èdè wa Nàìjíríà ìyún ajagunfẹ̀yìntì Muhammadu Buhari eléyìí tó dolóògbé eléyìí tí wọ́n jọ sọ. Radda náà ló sọ bí ó ti jẹ́ pé ààrẹ Muhammadu Buhari yún ààrẹ àná náà ló sọ̀rọ̀ ó ní wípé àánú ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ṣe òun gẹ́gẹ́ bí ó ti ṣe bẹ́ẹ̀ bí ó ti ní akíkanjú láti yọ owó ìrànwọ́ orí epo ìyún ilé ìta mọ̀ sí subsidy. Buhari náà ló ṣe bẹ́ẹ̀ ló jáde láyé ní ọjọ́ Àìkú ní London ẹni tí ó ṣe bẹ́ẹ̀ tí ó pé ọmọ ọdún 82 kó tó ṣe bẹ́ẹ̀ kó tó papòdà gẹ́gẹ́ bí ó ti sọ. Ó ní nígbà tó ń wà gẹ́gẹ́ bí ààrẹ ó ní ní gbogbo ìgbà tó ń bá fẹ́ yọ owó ìrànwọ́ orí epo bẹtiró ó ní níṣe làwọn ẹran tí wọ́n máa ń bọ̀ wọn máa lọ ká bàbá ẹ má gbìyànjú ẹ̀ ó ló wá yà òun lẹ́nu nípò bí ààrẹ Bọ́lá mẹ́ẹ̀ Tinubu ó ṣe gbé ìgbésẹ̀ akin tó jẹ́ wípé kò tiẹ̀ bun èèyàn kankan bọ́ nítorí pé tó bá sọ fáwọn èèyàn ni wọn ò ní jẹ́ kó yọ. Ó ní ìgbésẹ̀ ọ̀hún ó jẹ́ kóun máa ṣe bẹ́ẹ̀ kí àánú òun máa ṣe é torí ẹni tí ó fi ojú winá. Èyí òun lágbára bẹ̀ yìí
ẹ̀já tún mú mi ìpínlẹ̀ Jigawa wọ́n ti jáwé akíwọ́wọ́ fún gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n máa ń talẹ̀ lọ́nà àìtọ́. Ìjọba ìpínlẹ̀ Jigawa náà ló ti ṣèkìlọ̀ fún àwọn ìjọba ìbílẹ̀ gbogbo àti gbogbo àwọn alága wọn tó fi mú àwọn orí alẹ́ eléyìí tó jẹ́ wípé wọ́n máa ń ta ilẹ̀ lọ́nà àìtọ́. Ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ọ̀rọ̀ tó ń lọ àwọn ọ̀dọ́ eré ìdárayá àti àṣà ní ìpínlẹ̀ ọ̀hún yíò Musa Aman náà ló fi ọ̀rọ̀ ọ̀hún léde o nígbà tó ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú àwọn oníròyìn lórí àbájáde ìpàdé eléyìí tí wọ́n ṣe o gẹ́gẹ́ bí ó ti sọ ó ní ìpàdé tóun ṣe pẹ̀lú gómìnà Nnamdi ní ọjọ́ ajé náà ti sọ wípé ní gbogbo àwọn tí wọ́n jẹ́ alága ìjọba ìbílẹ̀ kó kíyèsára wọn bí bẹ́ẹ̀ kọ́ àti gbogbo àwọn tí wọ́n jẹ́ orí adé gbogbo ó ní kódà wọ́n ti ránṣẹ́ sí gbogbo àwọn ẹ̀míà nílẹ̀ lágbègbè wọn pé ẹ̀ẹ́sà nítorí ìdí èyí ẹ gbọ́dọ̀ ṣọ́ra òkè náà tí wọ́n bá bí ẹ dáa tẹ̀mí rẹ̀ bá gbé ìwọ kàn ṣe polongo tako èèyàn sípò mi ní abẹ́ ìṣèjọba Tinubu tá a wà yìí Wike náà ló sọ̀rọ̀ kò bá kùn gbé sí Kingibe ẹni tí ó jẹ́ mínísítà fún olúùlú ilẹ̀ wa Wike náà ló ti ṣe bẹ́ẹ̀ ó ti ní sẹ́nitọ̀ ilé tó ń ṣojú olúùlú ilẹ̀ wa yóò sẹ́nitọ̀ Ìrètí Kingibe ó ní tẹ́ ẹ bá tó bẹ́ẹ̀ mà ìyẹn kàn ṣe polongo tako èèyàn sípò mi lásán ẹ̀ẹ́gẹ́ bó ti sọ nínú ìfiléde tó jáde lánàá ti ṣe ọjọ́ ajé Lérè Ọláyínká ẹni tó jẹ́ agbẹnusọ fún mínísítà fún olúùlú ilẹ̀ wa náà ló sọ pé Ìrètí Kingibe tí ò tiẹ̀ ní nǹkan kan rárá mọ́ ló jẹ́ wípé òde òṣèlú rẹ̀ náà ló ti ń wọ mi lọ ló wá fẹ́ figagbága pẹ̀lú mínísítà fún olúùlú ilẹ̀ wa ó ní ìṣe ló ń lọ láti ibìkan sí ibìkan àtàwọn iléeṣẹ́ móhùnmáwòrán kan sí mi eléyìí tó ń ṣe bẹ́ẹ̀ tó ń ṣe ìtàkùrọ̀sọ kẹ́ni òfúùtù fẹ́ẹ̀ tí àṣà tí ò ní kan wọn náà ni. ó yá eléyìí ló yani lẹ́nu ilé ẹjọ́ májísírèètì kan lẹ́yìn ìgbà tí wọ́n ti dìde tán láti parí iṣẹ́ lóòjọ́ náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ọkùnrin kan ẹni ọdún 55 tí ó jẹ́ oníṣòwò tí wọ́n pe orúkọ rẹ̀ ní Ashibigan Esen tí wọ́n fi sí ẹ̀rù tí wọ́n fi sẹ́wọ̀n ní Abokan èyí ò ti ń bẹ ní Calabar gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ilé ẹjọ́ eléyìí tó jókòó ní ọjọ́ ajé ọjọ́ 14 oṣù kejì ọdún 2025 náà ló sọ pé ẹni tó ń jẹ́jọ́ wọ́n ní wípé ó tiẹ̀ kọ́kọ́ máa lọ sẹ́wọ̀n náà kí nìdí wọ́n ní ẹni tó jẹ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá náà ló gbé ọkùnrin ọ̀hún wá o wípé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi sẹ́wọ̀n náà látàrí pé kójú bá lè tó jẹ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní ẹni tí ó jẹ́ olùfinisùn fún iléeṣẹ́ ọlọ́pàá iná ló sọ wípé ó má bàa ṣe bẹ́ẹ̀ ó má bàa di nǹkan mìíràn àti wípé àwọn mọ̀ wípé ilé ẹjọ́ májísírèètì ọ̀hún iná ni kò láṣẹ láti gbọ́rọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n kó tó di páwọn ó gbé lọ sí ilé ẹjọ́ gíga kí wọ́n ó ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi bàbá sẹ́wọ̀n náà ní a bá ní wípé májísírèètì ọ̀hún ilé tí wọ́n pe orúkọ rẹ̀ ìyún ní Mercy ẹnẹ náà ló bá pàṣẹ wípé kí Mr. Ashibong ẹ̀ẹ́sẹ̀ẹ̀nì yóò máa lọ fi ẹ̀wọ̀n ìdúrà náà ò ìyún ní ilé ìtọ́mọnìyàn ṣe ilé tí ń bẹ ní Abokan ní Calabar ó tó di wípé wọ́n wá gbé ẹjọ́ rẹ̀ lọ sí ilé ẹjọ́ gíga ṣò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí náà ló ti di pọ́nmi sí omi òtó láàrin àwọn ẹ̀ka ètò ìdájọ́ ní Calabar àti ní ìpínlẹ̀ ọ̀hún ẹ wò ó ààrẹ àná lórílẹ̀‐èdè wa Nàìjíríà ààrẹ Muhammadu Buhari tí ó jẹ́ ajagun fẹ̀yìntì náà ni wọ́n gbé wọká ilẹ̀ sùn lọ ní ìlú ara rẹ̀ eléyìí tí ń bẹ ní ìpínlẹ̀ Katsina èyí ò ní Daura gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n wà bẹ́ẹ̀ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ tí wọ́n kẹ́dùn babọ nínú rẹ̀ eléyìí tó ṣe bẹ́ẹ̀ tó lọ òkè náà gẹ́gẹ́ bí wọ́n ṣe wá sọ wọ́n ní wípé àwọn ológun orílẹ̀-èdè wa Nàìjíríà náà làwọn náà yìnbọn sókè takuntakun 21 ọ̀tọ̀ọ̀tọ̀ láti fi ṣe ayẹyẹ ìkẹyìn fún ológun ńlá tó lọ. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwo-olu náà ló sọ̀rọ̀ wọn ó ní gbogbo àwọn tó jẹ́ wípé wọ́n ń ṣe àkọlù sí àwọn tí wọ́n jẹ́ ikọ̀ tí wọ́n ń ṣọ́ ojú pópó tí wọ́n ń darí àwọn ọkọ̀ ní ìpínlẹ̀ Èkó náà ni kò ní ṣe bẹ́ẹ̀ tí kò ní rọgbọ fún ọ Sanwo-olu lẹ́ni tí igbákejì rẹ̀ dókítà Ọbáfẹ́mi Hamzat tó ṣojú fún níbi tí wọ́n ti ń ṣe àjọyọ̀ ẹlẹ́ẹ̀kejì eléyìí tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ń ṣe ojú ìdásílẹ̀ àwọn LASTMA ní ìpínlẹ̀ Èkó náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n sọ̀rọ̀ wọ́n
wọ́n ní excuse sàn excuse mà ó ṣe wá rí yìí gbogbo ẹnikẹ́ni tó bá tún gbìyànjú irú ẹ̀ wọ́n ní wípé yóò fi náà yóò fojú winá òfin o òkè náà Sanwó-olu náà ló wá dúpẹ́ lọ́wọ́ àwọn LASTMA àwọn àjọ ẹ̀ṣọ́ ojú pópó ìpínlẹ̀ Èkó oníṣẹ́ rí aṣọ yẹ́lò tẹ́ ń wọ̀ yẹn iṣẹ́ ńlá ni o ẹ bá fẹ́ ra àdìrẹ tó jójúlówó tàbí tó jẹ́ wípé ẹ fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ ra òfin tó jójúlówó níwọ̀n aṣọ òkè nù ìyálòdì ọmọ wa mi wà rí kẹ́ ẹ kẹ́ ẹ kàn sí 081-311-58-414 ẹ̀jẹ̀ máa lọ Samuel Olúbáyọ̀ Ọlámídé ló kọ̀ àpọ́n bẹ́ẹ̀ representer MC tó gba skiyaski ẹgbẹ́ yaski entertaining refreshing and tantalizing olórin tó dátọ́ ààrẹ mẹ̀kúnnù ká bàtà oníjọba of ìjọba kingdom world icon of peace akọ̀dẹ́lẹ́ làbí àní tìbútò ló gbogbo àgbẹ̀ ó ṣe kíni ó dàbọ̀.